Gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí Rogo wọ́n tún ti fojú rẹ̀ bá ilé-ẹjọ́ ti mú ọjọ́ kẹta inú oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀sùn ìkówójẹ tí wọ́n fi kan gómìnà ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí onídàájọ́ Mahmood Abdulgafar tilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara ló ti mú ọjọ́ kẹta inú oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn ìṣòwò ìlú ní pọ́npọ́ tí wọ́n fi kan gómìnà tó gbéṣẹ̀ ní ìpínlẹ̀ Kwara Abdulfatah Ahmed. Ẹ̀sùn ọ̀hún tó jẹ́ oníga mẹ́rìnlá ló ní ṣe pẹ̀lú dídarí owó bílíọ̀nù 5.82 náírà gba oko ibòmíì lọ. Iléeṣẹ́ atótó arére rí gbọ́ pé gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún tí wọ́n ṣe àgbédìde ẹjọ́ rẹ̀ níwájú ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tìlú Ìlọrin ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó fi owó tó jẹ́ ti àjọ UBEC ṣe nǹkan míì lásìkò àgbédìde ẹjọ́ ọ̀hún lọ́jọ́ Ajé ní ilé-ẹjọ́ gíga ìlú Ìlọrin ti ṣolúùlú ìpínlẹ̀ Kwara ní gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún àti ẹni tí ṣe kọmíṣánná fétò ẹ̀náwó ní ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ rí Dèmọ́lá Báànú ti ní àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì gba bẹ́ẹ̀lì wọn pẹ̀lú owó mílíọ̀nù lọ́nà 100 náírà ẹnìkọ̀ọ̀kan. Onídàájọ́ Mahmood Abdulgafar ló ti mú ọjọ́ kẹta inú oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ lórí ẹjọ́ ọ̀hún. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn, agbẹjọ́rò fún àjọ EFCC Rotimi Jacob ṣàlàyé pé ṣíṣe àgbédìde ẹjọ́ gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún láti ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ sí ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ ló wáyé lẹ́yìn tí ìwádìí ti parí lórí àwọn ẹ̀sùn ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n fi kan àwọn olùjẹ́jọ́ méjèèjì àti láti dènà à ń kúrò láti ilé-ẹjọ́ kan bọ́ sí òmíràn. Èyí ni àwọn ẹ̀sùn tí wọ́n fi kan gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún àti kọmíṣánná tẹ́lẹ̀ rí. Òun ni wípé ìwọ Abdulfatah Ahmed lásìkò ìgbà tó wà nípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kwara tí Dèmọ́lá Báànú sì jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀náwó ní ìpínlẹ̀ Kwara bákan náà ní nǹkan bíi ọjọ́ 14 inú oṣù kínní ọdún 2015 nílùú Ìlọrin ni ó ná owó bílíọ̀nù kan náírà láti fi san owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Kwara tí owó ọ̀hún sì jẹ́ owó àjọ SUBEB, ìyẹn àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ilé-ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé-ẹ̀kọ́ girama kékeré. Owó eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀ láti fi ṣe àkànṣe iṣẹ́ lọ́dún 2013 tí àjọ UBEC sì ti buwọ́lu ẹ̀náwó ọ̀hún. Ìgbésẹ̀ yìí ló tako òfin tó gbé àjọ UBEC kalẹ̀ tọdún 2020 pẹ̀lú ìjìyà tó wà lábẹ́ òfin ọ̀hún. Ẹ máa bá wa ká lọ bí a ó ṣe máa tẹ̀síwájú láti máa ka àwọn ẹ̀sùn tó kù ní ṣísẹ̀ntẹ̀lé. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV.